káì ó mọ̀ ṣe o ajánásì tó wá wùsàn lọ́dọ̀ àwọn àjọ RMQK síìdì tó wà lókè mi yìí tó wà láàrin yìí tó dàbí ọmọ ká bàbá yìí oliver seed lọ́wọ́ yìí fenugreek seed nínú tó lẹ́tọ̀ọ́ sí rẹ̀ nígbà tó lọ́n gbá mi wò dé tó lọ́n gbádàn wò dé àìsàn tá ló gbé ọdọ́dọ̀ wọn tó fi dìdákúdà yìí nínú tó lẹ́tọ̀ọ́ sí rẹ̀ tó yẹ kó máa ṣe mú bíi tíì lẹ́yìn àscar lẹ́yìn kó gbára lọ́lọ́run kó fọlọ́nlẹ̀ kó wò kí ni ó ṣe àtẹ̀wé tó wà lẹ́gbẹ̀ẹ́ kejì ìwé ẹ̀yìn olóbe nìyẹn nínú kí ọlọ́run rè nílẹ̀ yorùbá tọ́lọ́run fi kẹ́ wa ọ lọ pẹ̀lú àìsàn tí wọ́n ló gbé ọdọ́dọ̀ àwọn ẹ̀yìn olóbe nu stone breaker tí ẹ bá ń ṣe ewé yìí mo bíi tí ọlọ́run ló ń sábàbí dáadáa àmọ́ kò tó tààrin yìí àwọn olùmọ̀ ẹ̀sìn wọn láwa mùsùlùmí tá a bá mọ iye ẹni láti fi wáwòsàn owó tí yẹn fi ra gold lèyàn mọ̀ fi rà oliver seed nìyẹn alágbo yìí ta iléwé ọmọ wọn mọ̀ ń pa ẹ̀ kì í ṣe nǹkan lẹ̀ wá ń bí gbogbo bí tábà ti ta nǹkan òwòsàn súnà ìbẹ̀lẹ̀ ti bá pàdé nígbà táìsàn yìí pilẹ̀ tó o bá fi wẹ́lọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tààrà ni nínú kí ọlọ́run rè ọ̀pọ̀ bẹ́ẹ̀ tọ́lọ́run fi kẹwàá nínú ẹni kísírò roman nínú ẹni ewé tá ń pè ní rahan ewé rahan tó ń kà yẹn náà Al-Qur'ani yẹn náà ewé orúkọ ewé kan ni tí yẹn bá ń ṣe é mu èyíkéyìí àìsàn wọ́n ní àìsàn tó gbé ọdọ́dọ̀ àwọn tó fi sọ́ra rẹ̀ dìdàkudà yìí òun náà ni chronic kidney disease èyíkéyìí àìsàn kidney stone ní o ọlọ́run bá lo wúlíbà yìí lọ confam ní tested and confam ẹni tọ́lọ́run bá lòun sábàbí fún dáadáa wọ́n testify pé ó confam kọ́dà àìsàn tó lágbára jù yìí tí wọ́n ló gbé ọdọ́dọ̀ àwọn lọ saritan tó já sí pé òun tiẹ̀ mọ́ òun ìsà tó bá mú èèyàn mẹ́wàá èèyàn mẹ́jọ nínú ẹ̀ àṣàṣì a máa fa cancer síbẹ̀síbẹ̀ ọlọ́run ó lo sídìí ọlọ́run ló ń sábàbí dáadáa ọkàn máa mú bíi tí láàárọ̀ lálẹ́ ni ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu rẹ tó fi yin ẹni tó ní ọlọ́run lò tó fi lálàáfíà ọmọ ajánásì ọmọ yẹ kó tún sílámù gbà gbogbo láàárọ̀ yìí ni mo tó wò mo ní ha èyí tí mo kọ́kọ́ wò tẹ́lẹ̀ ní ìgbà tó yọ rẹ̀ mí wọ́n mọ dọ́dọ̀ ẹnìkan mú mi dọ́dọ̀ wọn wá ní kí n máa lọ láti jọ́nà mo ti bẹ̀rẹ̀ sí lálàáfíà àmọ́ mo ti kọ́kọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà tẹ́lẹ̀ tá lọ́mọ tó lọ́n gba tiẹ̀ ọwọ́ àyìn ọkì èwo lọ wá fi kù èwo lọ fi tì fọlọ́run tó jẹ́ tọ́lọ́run nínú gbogbo oríkì pátá nítorí pé ọlọ́ọ̀ wá wòsàn débẹ̀ ọlọ́ọ̀ lálàáfíà ṣé báwọn yẹn ń wá wòsàn lọ chọ́ọ̀chì náà tí wọ́n ti ń lálàáfíà ṣé bá ń wà lọ́ọ̀dì tí èso lọ́hùn àwọn èèyàn wọ́n ń gbẹ́bọ wọ́n ń ṣètùtù wọ́n sì ń rí nàtíjà ṣé èèyàn lè torí ẹ̀ kí èèyàn wá wà lọ́bẹ̀ níwọ̀tọ́ ní kọ́lọ́hún tó gbàdánwò dé gbogbo èèyàn náà mọ̀ ọ́ ọmọ tìláwà lọ Kùránì wọn ní Kùránì lọ́ máa ń sà Dalailul Khairati náà lọ́ máa fi àdánwò wá dé kò wá tú ọmọ tọ́lọ ní wa nunazzilu minal Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin wala yazidu zalimina illa khasara Kùránì ọlọ́run ní ìwòsàn ní ìkẹ́ni bọ́lọ̀ bá fẹ́ fún yàn lálàáfíà àìsàn tí yẹn máa ń wá wàkúwà nítorí pé wà lọ́bẹ̀ ọ lálàáfíà yìí ọ̀pọ̀lọpọ̀ yẹn máa gbà tàn jẹ torí pé ọ̀rọ̀ tiẹ̀ ní kímọ̀ láwùjọ àwọn tí wọ́n láwọn ń lọ́bẹ̀ mo wo ìtàfíù kan ìyẹn ni mo kọ́ ìgbà tí wọ́n ní ọkàn wá sọ́dọ̀ àwọn ní o ìsọmọ̀jú àwọn ìgbà tó wá bẹ̀rẹ̀ sí ròyìn ẹnìyẹn ohun tó fi ròyìn rẹ̀ ọ ní gbogbo ìlú tí ọba dé táwọn ọmọ kéwu rẹ̀ àbáwọn ọmọ rẹ̀ àbáwọn tọ́kọ̀ ọba síbẹ̀ àbí tóun gangan ọba síbẹ̀ tí wọ́n bá ti gbà á láàyè ọ ní ọjọ́ ọ̀la wọn ò lè lọ́jọ́ ọ̀la subhanallah wo gbogbo ń tọ́ wí. látara pé bẹ́ẹ̀ sì ni ọlọ́run mọ́sá làáfíà èmi àti ẹ má ṣe ní dandan kó gbọ́n wà lálàáfíà tí ó kalẹ̀ bó kìkì ṣe kàn yín náà pé àlàáfíà yín lọ wá dọ́dọ̀ wọn kọ́ wá wá dọ́dọ̀ wọn kọ́ wá jọ bí pọ̀ lálàáfíà só túmọ̀ sí wípé ọlọ́run wá ń bẹ ń bí nǹkan àwọn tó ipá lálẹ́ jàǹnú ni wọ́n sì báwọn yẹn ń wá láàfíà lọ dí tí èso ọlọ́run wọ́n ń gbẹ́bọ wọ́n ń ṣètùtù wọ́n sì ń rí nàtíjà sáwá lè torí ẹ̀ ká ní káwọn yẹn máa lọ lè gbẹ́bọ torí pé ọ̀pọ̀lọpọ̀ yẹn ní òye pé spirit kan wà pẹ̀lú wa kálukú ló ní àwọn màláìkà kan tó ń wà pẹ̀lú wa àwọn ẹ̀mí àìrí ibi tí yẹn bá belong sí ni kí ni yóò máa fi develop tó bá belong sí ojú ọ̀nà tó lálàáfíà ní tí wọ́n wá lọ bí tí èso ọ̀nà yẹn àwọn míì náà àwọn inshallah ọ̀pọ̀lọpọ̀ kódà ẹni tí ó bá ti nípè níjà àìsàn ọ̀fẹ́ ní diabetes gbogbo èyíkéyìí àìsàn tí traces cancer ni breast cancer ni èyíkéyìí cancer
kúlíbà tó ń wò yìí kódà bí yẹn bá ní prostate ọlọ́run ló ń sábàbí dáadáa tested and confirmed. bó bá tún wá kàràǹgídá bí yẹn bá ní ṣúgà gbogbo ọ̀pọ̀lọpọ̀ oògùn ló ti lò máa ṣe é mu pẹ̀lú clove tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí ìyẹn kànáfùrù nù ìké ọlọ́run nù ọlọ́run ló ń sábàbí dáadáa èèyàn kọ́kọ́ ṣe ọkọ̀ọ̀kọ̀ ọ̀lẹ̀ yìí ti omi ọ̀bù clove yìí ọ̀bù sínú nínú omi tó hó yẹn bí ìdajì glass cup ọkọ̀ fà ẹ̀ tó bá ti yá fítà clove yẹn kó nú ẹ̀ ọ wà da powder fenugreek tó wà láàrin yẹn ọ dà sí èyàn ò rò papọ̀ èyàn ò fi tẹ́lẹ̀ ẹnu láàárọ̀ ọjọ́ lálẹ́ náà lẹ́yìn oúnjẹ wákàtí kan láàárọ̀ kó tó jẹun lálẹ́ lẹ́yìn oúnjẹ lẹ́yìn ọ̀sẹ̀ kan chẹ́ẹ̀kì ṣúgà rẹ̀ wò ó fẹ́ ní ṣúgà máa lò ó àlèwìkọ́ yàtọ̀ khairu minal ilaj prevention is better than cure kó tó dé táìsàn bá dé ìmí ń bẹ owó ò lè gbọ́ mọ́. mùsùlùmí àǹfààní ó wá pọ̀ bẹ́ẹ̀ a ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan yàtọ̀ fún wílíbà yìí nìkan a ní safaran tọ́lọ̀ bá lò ní sábàbí tọ́lọ̀ máa ń lò fún cure fún àìsàn tó gbé ọdọ́dọ̀ wọn a ní ewé tá à ń pè ní rayan tó máa ń kánú Al-Qur'an yẹn náà ni ó léwé bí yẹn bá ń ṣe ìmọ̀ ọlọ́run máa ń láyè kéyí àìsàn liver disease ni o kidney disease ni o kódà kó jẹ́ liver cancer kó jẹ́ èyíkéyìí àìsàn ọlọ́run máa ń lò ewé rayan yẹn ọ̀dọ̀ àwọn tí wọ́n ń ta nǹkan súnà ni wọ́n máa ń ta alágbó ọ̀mọ́ àwọn èèta torí pé àwọn ọ̀dà mà gbogbo bí tí wọ́n bá ti ń ta nǹkan wòsàn súnà tó ń ti bọ́lọ̀ ń ṣe ń ṣàlàáfíà yìí náà nínú nǹkan tó lẹ́tọ̀ọ́ sí tíyẹn gbọ́dọ̀ máa ṣe mú náà ni padà lọ́lọ́run torí pé tíyẹn bá lálàáfíà láti ibì kan tíyẹn bá rí àǹfààní láti ibì kan tíyẹn bá pàdé òdodo èèyàn máa lérò pé ṣé tí mo bá deny wọn nísìn sí àìsàn yìí ò ní padà ṣé wọn tó ní fi nǹkan sí mí nítorí pé bọ́lọ̀ ti dán máa dámọ̀ ni pé gbogbo ibi tí wọ́n bá ti rí àǹfààní láì mọ̀ pé àwọn kan náà ń bẹ́ẹ̀ díẹ̀ àlàáfíà tíyẹn bá ní tẹ́lẹ̀ ṣáájú sáyé ni mùsùlùmí máa bọ́lọ̀ dúró pin ni báyìísàn bá dé òyìn bọ́lọ̀ wọn bá dúró pé ọlọ́run o àìsàn yìí tó bá jẹ́ pé kí n kúrò láyé ní ọjà láàfíà fún mi ọlọ́run mú mi kúrò láyé tó bá jẹ́ pé kí n máa bẹ láyé lọ dáa ní ọjọ́ ọlọ́run pọ̀ mi lálàáfíà ọwọ́ yìí tọ́lọ́run ó ṣe máa ṣàṣkáàdù máa lo àwọn àsìbáàbù tí ò tako fún ẹ̀sìn èèyàn gbọ́dọ̀ wá láàfíà lọ bí tọ́lọ́run bá lágbọ́dọ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bá wá rí ọ gẹ́gẹ́ bí ẹni tí ó ti lóko nínú ìlú lálùkùránì fa tí kùránì dùn lẹ́nu rẹ̀ tó bá wọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà wà lè gbà tán jẹ táwọn náà ní wọn níbi tádùá ti ń gbànú ẹmọ ìran wa tẹ́lẹ̀ ìkánjú wọn ti ṣe yá Làtífù yá aláwọ tọ́lé tí ò tètè rí pé òun ò rí ẹ dákun yàní jínú gbà ń o jínú mọ́sọ́ la hawla wala quwwata illa billah subhanallah àjọ jásí pé ńgbà tó wá wòsàn débẹ̀ tó padà rí wòsàn bọ́ọ̀ bá ti máa kídà àwọn tẹ́lẹ̀ ọtí padà dáàmà lọ́ọ́ padà fi ń yìn ẹ̀yìn yẹn tábà ní ọyìn ọlọ́run kí ló kù tó bá jẹ́ pé bọ́ọ̀ ti wíwú náà lọ́wọ́ ọ gbọ́dọ̀ tún sílámù gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn jáde táwọn wá ń sọ pé wọ́n ti ní ajá náà sì sọ kì í sára wọn tí ọ̀rọ̀ tó sọ nǹkan yẹ kó ń gan tún sílámù gbà bí ètí ẹ̀ sára wọn mo rọ̀ wá gbogbo wa ẹja olúbàrẹ̀ o má fi ṣeré má fi sàtà má fi ṣàwàdà ntọ́lọ́ èèyàn máa ń prevent pípa ìsàn máa ṣe òun ni wá fi yòókù lẹ ọlọ́run tó bá wù ọlọ́run lè mú wa àmọ́ bá a ti lè prevent pé ok ká má ba dùbúlẹ̀ àìsàn ká máa jẹun oúnjẹ tó dáa ká má mú kó mu ká jẹ oúnjẹ tí yóò ṣara lóore bẹ́ẹ̀ náà lọ́lọ́run fún wa léwé àtegbò fún àǹfààní ká lè bá a máa bẹ dáadáa ká lè bá a róhùn sìn nínú ẹ̀ ọ̀kan gbòógì rẹ̀ olúbàyí jíjẹ rẹ̀ lásán oògùn ọ̀sà ni èyíkéyìí dákọ̀ àìsàn kan tó lérò pé mẹ́tọ̀dù tí wọ́n kàn gbà fi lò lọ́sọ̀tọ̀ọ̀tọ̀ ó tún lóróró bóbìnrin bá bí maternity tá lómi ọyàn wá ẹni kó da powder rẹ̀ sínú ògì àbí kó dà sínú omi kó kà mú láàárọ̀ lálẹ́ ọkàn rí i pé omi ọmọ sẹ́ni omi tó ń lálàáfíà nísìnyí náà ni ọ̀sẹ̀ wà yìí insha Allah oògùn ojú tó ni bí yẹn bá tán rẹ̀ sídìí rẹ̀ yìí ọba rẹ̀ sínú omi mọ́wòlè wà rìdí rose water original confam ọ̀rẹ́ látàárọ̀ dalẹ́ ń da àárọ̀ ọjọ́ kejì àbí lálẹ́ yẹn máa kàn sí ọlọ́run bá lóun sábàbí dáadáa wá fi yókù lé ọlọ́run bá alẹ́ ta wà yìí tẹ́lẹ̀ èèyàn ò lè bó èèyàn kò sí ọ̀rì kìíní kan náà ìwọ ni ọmọ wà láàfíà rẹ lọ bí tí ọlọ́run bá ti láàgbọ́dọ̀ wà lọ ọlọ́run má sábẹ̀mí àti yín lálàáfíà tó péye ọlọ́run